àgòyà o èrò tí ń lọ lọ́nà ẹ̀bì làkémi lọ́nà kọjá ẹni oré bá wù kó máa bá mi ká lọ àní kárẹ̀lẹ̀ kíkẹ́ lọ́mọ kárẹ̀lẹ̀ àríọlá ọmọ adébàbọ̀ adékọ̀gbẹ́ torí ibà méjì náà kọ́ ṣebí torí ọjọ́ bí arẹwà ni ọmọbìnrin rọgbọdọ̀ àpọ́nbépo rẹ àpọ́n máa làbà wọn ọ̀kan làwọn mo kí ọ kú oríire torí ẹni ọjọ́ bí rẹ bá láyé oríire ńlá ló ṣe ọpẹ́ ńlá ló yẹ lẹ́dùnmarè ọba ẹ̀dá ẹ̀ sí àní mo gbóṣùbà kàǹkà kó nílé ọlá kíkẹ́ lọ́mọ fàyè gbà mí jẹ̀yìn adélé bàbá tó bí ọlọ́mọ olúwa ṣeun ò bá fàyè gbà mí jẹ̀yìn adélu odògbólú ṣe bórí ìran àwọn bàbá rẹ ni ilé alábàṣálà bí ọ sí o ọmọ adébàbọ̀ adékọ̀gbẹ́ ṣebí wọ́n lọ́mọ aládé mẹ́rìndínlógún ọmọ sọgbódilé ọmọ sọgbẹ́dì ìgboro ọmọ sàkìtàn dọjà ọmọ mòdémòdé onílọ̀dà ọmọ abẹ́másán ọmọ agbóró nìkan dá ọmọ abẹ́wọn lórí rékèrékè ọmọ láṣú ọmọ lẹ́yìn ẹ̀mẹ́ ẹni ìnẹ̀mẹ́ arógun láṣú ọmọ ọba dúdú tó ń bẹ lẹ́yìn ẹ̀mẹ́ ọmọ erin jogún ọlá ọmọ ọba rìn ilẹ̀ mi ọmọ dìde ńlẹ̀ kógun ó tó dé aláyé dájì ọmọ ẹ̀mí àbàtà àti mọ́dọ̀ ṣan ṣebọ́lá bàbá ní mọ́mọ́ yan aláyé dájì ọmọ jẹ̀bú ilé kíkẹ́ lọ́mọ ò máa yan síbi ó bá wù wọ́ ṣèbò kúkú yáwó lọ́wọ́ bàbá ẹnìkan torí ọjọ́ bí rẹ̀ Àrínọlá mo ṣèwúre fún ọ lónìí mo ní kó gbogbogbò tí gbò ó àní ó pẹ́ bí pẹpẹ ti pẹ́ àlékún owó àlékún ọ̀rọ̀ àlékún rere gbogbo bó o bá náwó rẹ̀ wà rí mú bó o bá yanu wà rí pé dandan ni lójoojúmọ́ ayé rẹ̀ òkè òkè ló máa lọ èmi Olúfúnmiláyọ̀ Omidan Akéwì ní kí ọ kú ọdún.